Only Jesus TV. Ọ́pdéètì wọ́n ní Wàsílà ti kú o. Wàsílà wọ́n ní ó ti gbẹ̀mí mi ò lẹ́yìn ìgbà tí ó dẹ̀jà tí ó lọ kámẹ́rà olóòlù tó ṣe bí ọkùnrin. Màá fídíò sílẹ̀ fún yín kẹ́ wá lọ wò ó. Saheed Ere ti jáde ó ti sọ̀rọ̀. Àwọn mìíràn náà tún jáde o, àwọn ọ̀jọ̀gbọ́n bíi Fearless Talkers àǹtí Yinka TNT wọ́n ti jáde wọ́n ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí. Wọ́n ti sọ̀rọ̀ so ẹ bá mi share fídíò yìí kẹ́ jẹ́ kí a wo bó ṣe lọ ká gbọ́ bó ṣe ṣẹlẹ̀ gan látẹnu Saheed Ere títí dórí àwọn tó kù. Èmi náà bọ̀ wá sọ ẹyọ kan tàbí méjì o ó yá lókè lọ́hùn. ẹ̀yin tẹ́ wálẹ̀ onílé wa máa tẹ̀lé báṣubàṣu ẹ máa understand wọ́n ní kó má wo lólù òun máa wo lólù àwọn ẹbọ tán ti gbà tẹ́ máa ń rí lójú títì tẹ́ máa ń pariwo pé rí pé kinní kan tẹ́ máa ń fojú kó lẹ pé mo sọ̀rọ̀ kan nígbà kan mo ní tán bá gbé ẹbọ kàǹkà ẹbọ gangan tó jẹ́ original mi ìfẹ́ mọ bónítọ̀ òun ṣe ya wèrè tó máa lọ fojú kó àbí àwọn ẹbọ aṣínà àwọn ẹbọ ìpèsè ìmùlẹ̀ kéékèèké lẹ́ ń pàdé pẹ̀lú bí tílẹ̀ Yorùbá dé yìí ọmọ tó bá láfojú di orò àgbè torí wọ́n ń ṣe kílù lè tùbà kó lè túṣẹ́ ni kò sí olórí tó máa rí bí pípààyàn nílùú ṣe pọ̀ tó máa wá lajú ẹ̀ kalẹ̀ kí nǹkan bẹ́ẹ̀ máa ṣẹlẹ̀ nílùú a gbọ́dọ̀ ṣòro òdílé wa ilẹ̀ Yorùbá ti ń padà sí bó ṣe wà tẹ́lẹ̀ bíi tàtijọ́ ìwọ tó bá sọ fún ẹ pé kó lọ dán wò àfojúdi ló pa ẹ́ o fún ara ẹ ló para ẹ irú Wàsílà tó kú ìbáyìí fún ara ẹ ló para ẹ kò yé ogun àsọtẹ́lẹ̀ kì í parọ́ tó bá gbọ́n ni ọmọ tó bá láfojúdi á bóró lọ kò lọ fà èmi ò tiẹ̀ ní sọ pé kó o ṣọ̀run re àwọn tó tì ẹ́ tán ní kó o lọ ṣe fídíò àwọn yẹn lọ́lọ́run á bá mi bínú sọ́wọ́n ọmọ tiwọn náà torí jẹ́jẹ́ ẹ ló jókòó àwọn kan ló máa tì ẹ́ jáde wọ́n wá tì wọ́ jáde tó bá dọ̀rùn sí báyìí wá ti mọ̀ tọ́ wọ́n tì wọ́ jáde àwọn forí pamọ́ kò lọ fà o ọlọ́run bọ́ ọmọ yẹn ti kú ọmọ tán ní kó má wo eléolù tó náà máa wo olóòlù kò sí nǹkan kan tí ó ṣe òun ọmọ ti kú o ó ti kú dànù sára. wọ́n ní ṣùgbọ́n láti ọjọ́ tó ti fojú kan olóòlù yẹn lọ kò lè bímọ mọ́ kò lè má rì mọ́ pìtìpìtì ti bá wọ́n tún ní kò tún lè wọ bàtà mọ́ títí táyà fi parẹ́ wọ́n ní láti ìgbà yẹn náà lọ ó ti di ẹni tá à ń pè ní atọ olóòlù. ẹ̀sẹ̀yìn èèyàn jẹ́ ti ẹ̀gbọ́n pa ọmọbìnrin tó wà lókè yìí tí wọ́n sọ wípé ó rí olóòlù according to report wọ́n ní ọjọ́ Friday ló ṣẹlẹ̀ wọ́n ní ṣàdédé ló mú kámẹ́rà ló sọ wípé òun fẹ́ fídíò olóòlù ṣùgbọ́n kò sí anybody tó lè dá dúró torí pé kí ni wọ́n ló disguise bí ọkùnrin ni wọ́n ló múra bí ọkùnrin wọ́n ní pé ṣùgbọ́n olóòlù gan ò rí wọ́n lòun gangan ló fi ojú rí olóòlù wọ́n ní àti wípé kò sẹ́ni tó mọ̀ wípé ẹnìkan tó jẹ́ obìnrin ti fi ojú rí olóòlù wọ́n ní pé nígbà tó bẹ̀rẹ̀ sí ní bleed tí ẹ̀jẹ̀ ń dà ní ojú ara ẹ̀ ìgbà yẹn gangan ló wá ṣẹ̀ṣẹ̀ tètè pariwo síta wípé pìtìpìtì má ti kọlù òun ti fi ojú rí nǹkan tí òun ò gbọdọ̀ fojú rí ó lóun kàn fẹ́ kámẹ́rà ni òun náà lè ń wò lókè ẹ̀yìn èèyàn mi. omi tó wọ lóòlù. omi tó wọ lóòlù ni Ó ti sókè. òun lélẹ̀ o tó bá sọ pé kẹ́ má wo lóòlù ẹ kàn ti kun ẹ̀ nígbọ́n ó múra bí ọkùnrin ó bọ́ síta ó dẹ̀ lọ fídíò ló. Yes ma bàbá ní pé kán lọ pé bó ṣe ń rí wá bó ṣe ń rí rèé o àníwájú Ọlọ́run àti èèyàn ìgbà tẹ́mi kọ́kọ́ rí fídíò yẹn mo rò bóyá rọ ni wípé wọ́n kàn lọ wá fídíò kan jáde bóyá wọ́n ń ṣe one particular sacrifice kan fún one lady ṣẹ́gẹ́t nǹkan tẹ́mi rò bóyá wọ́n kàn lọ wá fídíò yẹn jáde bí kan náà tàn ti gbà tí mo tó rí real video wípé underground as in voice yẹn gangan no be voice note no be nǹkan kan wọ́n sọ ń bẹ̀ yẹn gangan ni níbi tó ti ń gẹ̀yẹn ti ń gbé ẹran sórí imagine bóyá àwọn àáfàá kan ló ní kó lọ kámẹ́rà olóòlù wá bóyá ó possible ẹ máa rí pé kó tó di kán gbólóòlù làwọn àáfàá ti ń sáré jáde sáré sọ̀tún ìgbà kan it must not happen ìbúra pàpàpàpàpà tẹ́ wá sọ ìṣẹ̀ṣe tẹ́ ẹ sọ́dẹ̀sìn
tẹ́ ẹ sọ ìṣẹ̀ṣe ẹ sọ dẹ̀sìn pìtìpìtì rẹ o torí àwọn ọ̀rọ̀ ara àwọn ọ̀rọ̀ táwọn àáfàá yẹn sọ òun ló lìdí ọmọ yìí tó fi lọ wo lóòlù ara àwọn ọ̀rọ̀ tán sọ òun lè fi kó pìtìpìtì bọ́mọ nínú àìlákíyèsí nínú àìtẹ́kì kan kẹ́ ẹ máa ṣe bí wèrè kẹ́ ẹ máa sọ̀rọ̀ bí ẹ pọ́lọpọlọ yín fẹ́ yí I don't understand. Bàbá Akéwùgbà Gold sọ statement kan wọ́n ní pé tó máa fẹ́ fún èèyàn lẹ́jẹ̀ lọ hospital ṣé èèyàn máa ń béèrè wípé ẹjọ́ ṣé kò ṣàjẹ́ Christian ṣé ò ṣàjẹ́ ẹlẹ́bọ kò dẹ̀ sí most people tó ti lọ sí hospital tó ẹ kàn máa sọ pé ó nídìí ẹ̀jẹ̀ ṣe béèrè pẹ́jẹ́ Christian ní àbẹ́jẹ́ ẹlẹ́bọ I don't understand you guys. máa wo àwọn ìwà kan bí asínwín bí òsínwín bí onípìtìpìtì àwọn ọ̀rọ̀ tẹ́ ẹ sọ òun ló lead ọmọ ìdébi tó dé ibi lónìí. God Almighty. Lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n lọ́mọ tẹ́ ń wò yìí wọ́n ní kò lè ṣerun mọ́ wọ́n lórí ẹ̀ gbọ́dọ̀ máa dán kólakóla ní 24/7 gbogbo àwọn ritual àtẹ̀rí tán ń ṣe fún yìí wọ́n ní kí ẹ̀jẹ̀ gbogbo ẹ̀yẹ lè bá a dá lára ẹ̀ ni wọ́n ní ṣùgbọ́n láti ọjọ́ tó ti fojú kan olóòlù yẹn lọ kò lè bímọ mọ́ kò lè márì mọ́ pìtìpìtì ti bá wọ́n tún ní kò tún lè wọ bàtà mọ́ títí táyà fi parẹ́ wọ́n ní láti ìgbà yẹn náà lọ ó ti di ẹni tá à ń pè ní atọ olóòlù ṣe rí atọ olóòlù yìí according to report wọ́n ní wípé òun la máa kéde anytime tó lóòlù bá fẹ́ jáde ẹ mọ̀ pé Táyé Táíwò máa ń wà sọ́ọ̀rì mo ní Táyé Táíwò Táyé Kẹ́hìndé máa ń wà so òun ti dàbí Ìdòwú olóòlù báyìí ṣe tí wọ́n sábà yẹn òun la máa bá kéde ká tá a máa bá sọ gbogbo kínní òun ṣáà ti di atọ olóòlù so lọ́wọ́ kan ṣá ó ti di property ìtani property olóòlù even according to report wọ́n ló tún gbọ́dọ̀ máa wọ red possibly lẹ́ẹ̀kọ̀ọ̀kan ṣùgbọ́n ó ṣáà gbọ́dọ̀ máa wọ red ó ṣáà ti di family olóòlù báyìí torí pé kí ni wọ́n lóbìnrin ò gbọ́dọ̀ fojú ró lóòlù ṣé mọ̀ pé òun ti wá fojú rí báyìí ó ti lọ opportunity láti máa fojú ró lóòlù lọ so wọ́n ní anytime tó lóòlù bá ti jáde òun lá máa sáré lọ wájú táwọn láwọn yẹn pé olóòlù ti ń bọ̀ o ẹ para mọ́ o pìtìpìtì tó bóun jọ kínní àná ẹ má jò bẹ́yìn náà o ká sì máa sọnù ẹ̀yin àfa àtẹ̀rín tẹ̀ dálẹ̀ ṣẹ́ẹ̀rín tẹ̀ dálẹ̀ ẹ̀yin ni o ẹ̀yin lèmi á blame torí ẹ̀yin ni ẹ̀ ń pariwo káàkiri last year kò rí bẹ́ẹ̀ a lot of years náà ti ń ṣe olóòlù kò rí bẹ́ẹ̀ o ẹ̀yin lẹ́ ní ẹ̀yin mùsùlùmí o ní kinní kan ẹ jáde ń ti yín o kinní kan bí ọmọ yẹn náà fẹ́ prove àwọn èèyàn wrong pé no àwọn èèyàn lè rólóòlù imagine láti years back kò sẹ́ni tó rí fídíò olóòlù kò sẹ́ni tó rí gbé sásìkò yìí lè máa wá rí fídíò olóòlù gbé mo gbọ́ pé wọ́n particular àfa kan bóyá kan náà àwọn àgbà wọn yẹn náà wọ́n ló sọ wípé ti 2027 ò ní rí bẹ́ẹ̀ ipa àwọn máa make sure pé àwọn tó àwọn ìjọba lọ ipe wọn gbọ́dọ̀ gbárùn kan báyẹn láàyè mọ́ ipe igbá kan àwo kan pìtìpìtì fẹ́ bá yín tẹ́ ẹ mọ́ ìṣẹ̀ṣe sọ́dẹ̀sì ẹ rí páyé tí ń ṣe gbogbo yín ẹ wo aláàní jẹ́ ẹ sinmi òun lẹ ti kọ́ ọmọ ọlọ́mọ sí pọ́blẹ́mù ẹ ti kọ́ ọmọ ọlọ́mọ sínú pìtìpìtì. èwo nù yín ló wá lè lọ rescue ẹ báyìí lẹ́yìn àáfàá yìí ẹ̀yin ó pìtìpìtì wọ̀nyí èwo nù yín ló lè lọ bẹ̀ lọ rescue ẹ ṣáà gbọ́ nù fídíò wípé àwọn obìnrin tó rólóòlù lélẹ́yìí o ìkíní kan gbójú ẹ sókè ẹ ṣáà gbọ́ ó ń pìtìpìtì ẹ̀dá nìyí ẹ̀yin lẹ́kọ̀ọ́ sí ẹ̀yin gangan ni. wá sí láwọn ọmọ ṣèpínlẹ̀tù. kí ló ṣe Àbáàdìgá mo ṣe fídíò ẹ̀sùn mọ́ bíi. sọ̀rọ̀ òkè. mo ṣe fídíò olóòlù. kí wàá lórí tẹlifíṣàn báyìí. kí n rí nǹkan sọ. kí ló ṣẹlẹ̀ sí wọn? kí ló ṣẹlẹ̀ sí wọn. ara mi ò balẹ̀ látìgbà yẹn. sọ̀rọ̀ sókè kí wọ́n lé. ara mi ò balẹ̀ látìgbà yẹn. ẹjọ́ tó ti ṣe kí ni. látìgbà tí mo ti ṣe fídíò olóòlù. ṣé à ń gbọ́ nǹkan tó sọ o. tó sọ tẹ̀jẹ̀ tí ọ̀dà lára rẹ náà. ẹ̀jẹ̀ rẹ̀ láti ìjọ náà látìgbà tí mo ti lẹ́yìn tó ti ṣe fídíò ẹjọ́ ṣe kí ni. kò dá lára. ẹjọ́ dá lára rẹ. látòlè lọ wà jẹ́ yẹn fún yàrá. àṣẹ. àṣẹ o. ojú ẹ̀ omi ara rẹ̀ ẹ̀jẹ̀ ara rẹ̀ lọ padà sáyé. àṣẹ. àṣẹ. abiyamọ náà wà lọ. ìmọ̀ ìjọba ni mo ń sin. mọ́rù lógun ẹrù o.
àwa ìṣe kàbí àfa o. bàbá láwa ìṣe kàbí àwọn àfa. gbogbo àwọn afọlórí tó sọ̀rọ̀ tó jẹ́ Ìlọrin. àròkó wọ lọ́rọ̀ ń sẹ́ni. àròkó gbowó lọ́wọ́ rẹ̀ wọ́n ní àròkó gbowó lọ́wọ́ àfa lọ́rin. so ìwọ náà. Ọlọ́run kò ṣàánú, Ọlọ́run kò sùúrù. Tẹ̀wá dẹ̀ tún wo àwọn nǹkan tó ṣẹlẹ̀ nínú Bíbélì gan. Ẹ mọ̀ pé Ọlọ́run ò ní sùúrù. Nígbà mi pé Ọlọ́run kọ ẹni tí kò bá kí ń gbọ́ràn tó bá ń dẹ̀jà. Nígbà mi gan ẹ rí pé Ọlọ́run ṣòro gbèjà. Ẹ wọ̀rọ̀ àpótí ẹ̀rí, ẹ wọ̀rọ̀ cousin Solomon, ẹ wọ̀rọ̀ Onas tí Ọlọ́run ní pé kó lọ bá ìyàwó àbúrò àbẹ́gbọ́n ẹ̀sùn tí ó gbà tó lọ bá sùn tó wá ń yọ okó síta láti má dàmíra sínú ẹ̀ tó tọ́lọ̀ dẹ̀ pa á. So nígbà míì tó bá misbehave ó lè wù ẹ́ pa. Kò sẹ́ni tó gbọ́rọ̀ bínú tó máa ń kọ yẹn bàbá ńlá arọ́ ni. Ọlọ́run á máa bínú sí èèyàn. Ọlọ́run ò dẹ̀ fẹ́ ẹni tí etí ẹ̀ bá di àbí ẹni tó bá ń dẹ̀jà. Wọ́n léegun olóòlù fẹ́ jáde. Kábíyèsí ọba Ọ̀yọ́ ó prepare safety plan fáwọn èèyàn ẹ̀ kí wọ́n follow. Lára àwọn nǹkan tó ń sọ ní pé kán má record ẹ wo ọmọbìnrin ó ṣe tí àìgbọràn. Bí Bíbélì náà ló sọ pé ẹ fi ti Késárì fún Késárì, kẹfì tó jẹ́ Ọlọ́run fọ́lọ́run. Ọlọ́run ní pé kó bẹ̀rù èèyàn lẹ́ẹ̀méje nítorí pé ó mọ̀ pé ọba aláàánú lòun. Ó ní kó tó bẹ̀rù òun lẹ́ẹ̀kan kó kọ́kọ́ bẹ̀rù èèyàn. Ó mọ̀ pé ènìyàn burú, èèyàn níkà. Ẹ wo Saul, nígbà tí Saul ti lé gbogbo àwọn magician kúrò tán lórí ilẹ̀, ó wá fẹ́ pe ẹlẹ́dàá Samuel. Kò rẹ́ni tó máa lọ. Wọ́n wá mú lọ sọ́dọ̀ ọ̀yàn kan wá suggest winch of Endor fún. Wọ́n suggest winch of Endor fún. Ó wá lọ bá wípé òun fẹ́ kó help òun. Saul ní ẹ̀ kókó bá ń pe ẹlẹ́dàá Samuel jáde lẹ́gbẹ̀ẹ́ Olódùmarè lọ́wọ́ ọ̀tún. Winch ẹ̀rù wá ń bà jẹ́ yẹn pé ó wá bá mi pé kí n bẹ́ẹ̀ pé kíní pé tí ó fẹ́ pa mí ni irọ́ ló ń pa fún mi. Saul tún ṣe ìbúra fún láti fi lọ́kàn lé pé irọ́ òun ò parọ́ fún ẹ, ó fẹ́ kó bá ń pe ẹlẹ́dàá Samuel ni. Ọlọ́run dẹ̀ fún láyè bí Samuel ṣiṣẹ́ fọ́lọ́run but àjẹ́ pé ẹlẹ́dàá Samuel jáde lẹ́yìn tó ti kú. Àjẹ́ ó pe àbí kò ṣe wish of Endor ó pe ẹlẹ́dàá Samuel jáde lẹ́yìn tó ti kú. Ọlọ́run dẹ̀ gbà fún. Ṣó yẹ kọ́lọ́run gbà fún? Tó bá jẹ́ pé lótìtọ́ àti lódodo Ọlọ́run kò fún wọn ní agbára tiwọn, ṣó yẹ kó gbà fún láti lè rí àjẹ́ pé torí bí Samuel ṣe ṣiṣẹ́ fọ́lọ́run, ṣó yẹ kó gbà fún? Ọlọ́run má sọ wá ní adọ́run mọ́tọ́. Ọlọ́run má sọ wá ládọ́run mọ́tọ́. Nígbà míì àmọ̀jù ẹ má gbàgbé o pé èṣù tá à ń pariwo pé ló ń tì yín, èṣù ló ń jẹ́ ìràwọ̀ òwúrọ̀ ní òde ọ̀run tẹ́lẹ̀. Agbára tí Ọlọ́run gbé fún èṣù nígbà tó máa lé wá sáyé kò gba agbára yẹn lọ́wọ́ ẹ̀. Kódà orúkọ ìràwọ̀ òwúrọ̀ yẹn kò sọ fún pé kó drop ẹ̀. So bó ṣe ń kí Ọlọ́run ní ìràwọ̀ òwúrọ̀ bẹ́ẹ̀ náà ló lè kí èṣù ní ìràwọ̀ òwúrọ̀ torí òun ló ń jẹ orúkọ yẹn lóde ọ̀run kan tó lè wá sáyé. Ọlọ́run ò dẹ̀ gba orúkọ yẹn láwọ̀ ẹ̀. Àbẹ́ gbọ́ níbi tí wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ pé nígbà tó máa lé èṣù kúrò lọ́run pé wọ́n gba orúkọ lọ́wọ́ ẹ̀, wọ́n gba orúkọ yẹn lọ́wọ́ ìràwọ̀ òwúrọ̀ yẹn ó tẹ̀ mórí ni. Agbára tí Ọlọ́run fún náà kò gba agbára yẹn lọ́wọ́ ẹ̀. Lára àwọn tó dẹ̀ ní agbára tó command àṣẹ àti agbára lára ẹ̀ ló wà. Kó tó di pé Bíbélì ló sọ pé wọ́n lè wá sáyé ṣùgbọ́n wọn ò gba agbára lọ́wọ́ ẹ̀. Tó bá gba agbára lọ́wọ́ ẹ̀ ni Ọlọ́run ò ní pàṣẹ pé kó bẹ̀rù èèyàn lẹ́ẹ̀méje kó tó bẹ̀rù òun lẹ́ẹ̀kan. Torí pé ó mọ̀ pé ara òun gbàgbàkúgbà nǹkan òun lè má bínú, a lè fi lọ́kùlọ̀ lọ́hún. Irú eléyìí sìn ká níbi tó ti jẹ́ pé sí wá òun sun ẹ̀jẹ̀ lábẹ́, òun ṣe wọ́nranwọ̀nran. Tí ò bá ń ṣe pé bóyá Ọlọ́run kò ṣàánú, wọ́nranwọ̀nran yẹn ó lè bá kú. Ẹ̀jẹ̀ yẹn ó lè bá kú. Kí ló dé ta máa ń ṣe àìgbọràn? Kí ló dé tá à ń ṣorí kunkun? Àwọn ọ̀rọ̀ kan wà tẹ́ pé Jésù Muhammad kò rán.
tó bá lọ sáàrin oko níbi tí wọ́n ti ń ṣe ìṣẹ̀ṣe gidi tọ́mọ kékeré bá ṣí ìró fún ẹ wàá máa ṣe dídùn ni wàá máa ṣe dídùn bí tó ti ń ṣe ìṣẹ̀ṣe gidi tó ń fi òtítọ́ ṣe kókò ṣírò fún ẹ báyìí wàá máa ṣe dídùn inú á máa rún ara á máa gbóná àwọn ọ̀rọ̀ kan wà àwọn ìrù kan wà tó bá lọ fi fọná Muhammed máa wò ẹ́ pa Ọlọ́run máa wò ẹ́ pa ni Allah máa wò ẹ́ pa ni torí pé ìwọ ló lọ dẹ́jà ló lọ fèrò fọdọ́ ọba yín ti ṣe safety plan sílẹ̀ ṣùgbọ́n you guys refuse to follow it torí pé ẹ fi wípé ẹ fẹ́ dẹ́jà tó bá jẹ́ pé o máa kú náà ni bó ṣe máa kú nìyẹn ẹ jẹ́ ká máa ṣe jẹ́jẹ́ ká máa sinmi ẹ̀dọ̀ ìṣẹ̀ṣe wà níbi tó wà o kò dẹ̀ bàjẹ́ téèyàn bá ní pé kò sí ìṣẹ̀ṣe wọ́n ti kú wọn tí ì sìn. ẹ rí i pé ó lágbára báyìí ó gbẹnu tán ẹ Yorùbá ló sọ̀rọ̀ kan wọ́n ní òṣè ló ń ṣíwájú ẹkún àbámọ̀ ní gbẹ̀yìn ọ̀rọ̀ gbogbo adájọ́ owó fídíò lórúkọ Jésù àbámọ̀ kò ní gbẹ̀yìn ọ̀rọ̀ wa o orí wọn ní gbàbọ̀dẹ̀. yàtọ̀ sí Saheed Ire àwọn méjì tí a tún gbọ́rọ̀ lẹ́nu wọn ìbóyá wọn mọ̀ pé Wasila ti kú ṣùgbọ́n gẹ́gẹ́ bí ohun tí Saheed Ire sọ gẹ́gẹ́ bí fídíò tá a kọ́kọ́ wò kó tó di pa àwọn fọ́nrán méjì tó kù yẹn wọ́n confirm ẹ̀ pé Wasila ti kú tí ó bá jẹ́ pé bẹ́ẹ̀ dẹ̀ kọ́ ẹ̀yin tẹ́ bá mọ̀ ẹ jẹ́ ká mọ̀ ní comment section àmọ́ nǹkan tí mo kàn fẹ́ sọ ni pé ṣẹ́rí kò sí bó ti wù kó rí yálà kìrìsìtẹ́nì ni ọ́ tàbí mùsùlùmí ni ọ́ tàbí oníṣẹ̀ṣe ni ọ́ ohun kan ni kéèyàn gbọ́ràn bíbélì gan sọ ó ní ìgbọ́ràn sàn jẹ́ bọ́rú lọ ìfetísílẹ̀ sì sàn ju ọ̀rá àgbò lọ kò dáa kéèyàn máa dẹ́jà gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì agbára wà nínú orúkọ Jésù Kristi èèyàn lè kó ní obìnrin lè pàdé Olúbàdàn kó má sí nǹkan tó ṣe tó bá jẹ́ kìrìsìtẹ́nì ṣùgbọ́n kì í ṣe pé bóyá kó wá jáde lọ kó dìdì lọ ṣe kíni kó lọ dán wò pé tàbí kó dẹ̀jà rárá ó lè ní pé ibi tọ́lọ́run ti ń ṣiṣẹ́ ni pé nínú wípé ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ ó mọ̀ ó báyàn lójijì Ọlọ́run máa ń rìn níbẹ̀ Ọlọ́run máa ń ṣiṣẹ́ ó máa ń jẹ́wọ́ agbára ẹ̀ níbẹ̀ pé lágbájá yóò mọ̀ aláìmọ̀ kan ni nǹkan bá lójijì bóyá ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ ó bá ẹ̀ nínú ewu lójijì Ọlọ́run máa rí wa agbára Ọlọ́run. sọ irú èmi tí mo sọ̀rọ̀ yín sí I'm a living witness tó jẹ́ pé nǹkan tí mo ti ní ìrírí ẹ̀rí ni Jésù náà dẹ̀ sọ nínú ọ̀rọ̀ rẹ̀ nínú Bíbélì nígbà tí èṣù wá tó wá dán wò ó ní pé ṣèbí Ọlọ́run ní ẹ̀nà ó ní agbára ó bẹ́ sílẹ̀ láti òkè sísàlẹ̀ bẹ́yẹn kí ni Jésù sọ fún ó ní a ti kọ́ pé ìwọ kò gbọdọ̀ dán Olúwa Ọlọ́run ẹ wò ó tún sọ ìgbà tó tún yá ó tún gbé ìdánwò mi wá ó ní sọ òkúta di àkàrà ó sọ fún yín pé èèyàn kì yóò wà láyé nípa ti àkàrà nìkan ẹ̀rí báyìí ó tún sọ wípé kó forí balẹ̀ fóun òun ó fi gbogbo ọ̀rọ̀ ayé yìí hàn kí ni Jésù sọ fún ó ní a ti kọ́ pé Olúwa Ọlọ́run ẹnìkan ni kí wọ́n kó forí balẹ̀ fún so bó ṣe wà nìyẹn nínú gbogbo nǹkan láyè kò dá kíyàn máa dẹ́jà so bóyá Wasila kú sí bóyá kò tí kú bọ̀ gẹ́gẹ́ bí Saheed Ire ṣe sọ ó ní ó ti kú ó mà ṣe o so ẹ̀kọ́ lélẹ́yìí máa jẹ́ fún gbogbo àwa èèyàn pátápátá àwa tá a tó máa wo fídíò yìí gbogbo ọkàn tó máa wo fídíò pátá ẹ bá mi ṣí ẹ jẹ́ kó lọ viral gan bẹ́ẹ̀ yẹn so ẹ jẹ́ kí a ṣe kíni ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́ ìdálù òun ni ìṣèlú yóò dára fún wa ẹ̀yin náà ẹ comment kẹ́ like ẹ dẹ̀ share láìpẹ́ á tún padà wá lálàáfíà.